Ìṣẹ̀ṣe TV. Èèpà mọ́lẹ̀ o, èèpà mọ́lẹ̀, mọ́lẹ̀ èèpà. Wọ́n ní ká bára wa sọ ọ̀rọ̀ ìsítí, ìyẹn ìsítí ọ̀sẹ̀. Kò sí ọ̀rọ̀ ìsítí tá a fẹ́ ṣe, kò sí ọ̀rọ̀ ìtanijí tá a fẹ́ ṣe tá a sì gbọ́ rí, ṣùgbọ́n ìta fẹ́ ṣe yìí a fẹ́ fi rán ara wa létí ni. Kí ni ọ̀rọ̀ ìsítí tá a fẹ́ bára wa sọ? Òun náà ni àdéhùn ṣíṣe àti àdéhùn yíyẹ̀. Ìyàwó ìnífá kọ sí àdéhùn ṣíṣe, ìyàwó ìnífá kọ sí àdéhùn yíyẹ̀. Òótọ́ a lè máa ṣàdéhùn. Ifá ò sọ pé ká má ṣe àdéhùn, ṣùgbọ́n ìtí Ifá ò fẹ́, ìtí Ìṣẹ̀ṣe ò fẹ́, ìtí òrìṣà ò fẹ́, ìní kí a ṣe àdéhùn ká má múṣẹ. Tá a bá ń sọ̀rọ̀ àdéhùn ṣíṣe, ó máa wà láàrin ẹnìkan sẹ́nìkan. Ó lè jẹ́ ẹnìkan sí ọ̀pọ̀ ènìyàn, ó lè jẹ́ nǹkan tánjọ gbà láàrin ọ̀pọ̀ ènìyàn. Kò sí bá a ṣe fẹ́ máa sọ̀rọ̀ àdéhùn táà ní máa sọ̀rọ̀ ẹ̀jẹ́. Kò sí bá a ṣe fẹ́ máa ṣe a fẹ́ sọ̀rọ̀ àdéhùn ṣíṣe táà ní máa sọ̀rọ̀ nǹkan àjọgbà láàrin ara wa. Ẹni tó bá dẹ̀ ń yẹ àdéhùn, a lè fi ìwà àkà a lè fi lọ́rú ẹni bẹ́ẹ̀. Ènìyàn tó yẹ àdéhùn, a lè fi ojú ọ̀dàlẹ̀ wo ẹni bẹ́ẹ̀. Ẹni tó yẹ àdéhùn, a lè fi ojú aláìlóòótọ́ a lè fi worú ẹni bẹ́ẹ̀. Ó wà lọ́wọ́ ìhà tí tá a fi ṣe àdéhùn yìí. Ọ̀pọ̀lọpọ̀ fáìnà sọ̀rọ̀ bá ọ̀rọ̀ àdéhùn ṣíṣe pẹ̀lú àdéhùn yíyẹ̀. Béèyàn bá yẹ àdéhùn kó ti mọ̀ pé nǹkan kan ń bọ̀ lẹ́yìn rẹ̀. Gbogbo wa pátá tá a bá ṣe àdéhùn, ẹ jẹ́ á máa mú àdéhùn ṣẹ. Ifá ò fẹ́ ká ṣe àdéhùn ká má múṣẹ. Ìtí Ifá fẹ́ ó ní pé ká ṣe àdéhùn ká dẹ̀ mú un ṣẹ. Tá a bá wo inú odi Ifá Ìrẹtẹ̀ Ọ̀ṣá, Ifá ní àrọ́tẹ̀ tá à ń sá, ẹ̀rù ọ̀tẹ̀ ìlà ń bà, kolombo bí orí odídẹ, àbọ̀n ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dẹ̀yìn. Tí kò bá pàbọ̀n, tí kò bá pọ̀ wá yóò jókòó dẹ̀yìn ìjẹ̀bọ́dọ̀la. Adúá fún ẹlẹ́jọ́ ọ̀pọ̀lọ́, eléyìí tí wọ́n jìn sọ́fin ọmọ aráyé. Abùfó ọ̀sán lọ sẹrẹmọgbò, eléyìí tí ń tìrànjẹ́ ilé lọ sí ìrànjẹ́ oko, ẹbọ wọn ní ká máa ṣe. Nínú odù fáyì, àwọn ọ̀pọ̀lọ́ àwọn ni wọ́n jìn sí inú ọ̀fìn. Wọ́n jìn sínú ọ̀fìn tán, ọ̀nà wo làwọn fẹ́ gbà kúrò inú ọ̀fìn? Ọlọ́run bá wọn ṣe, Olódùmarè bá wọn ṣe. Wọ́n rí òòṣà ńlá Ọ̀sẹ̀rẹ̀mọdò, alábàláṣẹ, a lè ṣe lè wí ọ̀sẹ̀ nìkan dígbà ẹni. Òòṣà ńlá Ọ̀sẹ̀rẹ̀mọdò, òun lọ láti ìrànjẹ́ ilé lọ sí ìrànjẹ́ oko ni, gẹ́gẹ́ bí iṣẹ́ tó Olódùmarè fún tó gbé fún láti máa ṣe.
àwọn ẹlẹ́jọ̀ ọ̀pọ̀lọ́ wọn ké sí òòṣà ńlá dákun bàbá arúgbó dábọ̀ amọ̀pọ̀ lè ṣe jọ̀wọ́ yọ wá kúrò nínú ọ̀fìn tá a wà yìí àwọn ṣe àdéhùn fún ọ tó o bá lè yọ wá a ṣe àdéhùn àwọn yóò pa igbe erin fún ọ ọdún rẹ tí ń bọ̀ lọ́nà. òòṣà ńlá wò pé ẹ pa igbe erin ẹni tó bá pa igbe erin ẹni tẹ́yìn ò ṣe rí nù. òòṣà ńlá ó náà ó ṣàdéhùn fún wọn ó ní kí wọ́n má ṣe yọnu òun ó yọ wọn kúrò nínú ọ̀fìn tán wà. ó ti jọ di àjọgbà láàrin ara wọn òun ti ṣàdéhùn òòṣà ńlá náà ti ṣàdéhùn. òòṣà ńlá Ọ̀sẹ̀rẹ̀mọ̀gbò ó má déhùn rẹ̀ ṣẹ ọ̀nà ìwà àbá ọ̀nà ìwà àṣẹ ó ní kí òjò ṣú ó ní kó òjò ọ̀rọ̀ òjò rọ̀ òjò inú ọ̀fìn táwọn ọ̀pọ̀lọ́ ẹ̀ wà òjò kúnú ẹ̀ omi kúnú ẹ̀ bá mú báyìí ni àwọn ọ̀pọ̀lọ́ ẹ̀ omi ṣe gbé wọn wá sókè tí wọ́n ṣe ní àǹfààní àti lè kúrò nínú ọ̀fìn tí wọ́n dìn sí. òòṣà ńlá ti má déhùn rẹ̀ ṣẹ. òòṣà ńlá lọ ibi tí Olódùmarè rán láti lọ jíṣẹ́ nígbà tí ó di ọjọ́ ọdún òòṣà rí àwọn ẹlẹ́jọ̀ ọ̀pọ̀lọ́ wọ́n mọ̀ lóòótọ́ pé àdéhùn táwọn ṣe yìí àwọn ò lè múṣẹ ṣùgbọ́n wọ́n wá wò pé àti wá ṣe òòṣà ńlá kọjá ẹni téèyàn ṣàdéhùn fún kó má múṣẹ o a jẹ́ pé ó ń tọ̀hún ó fẹ́ fọwọ́ ara rẹ̀ fa jọ̀gọ̀dì sọ́run ara rẹ̀ nu nọ́mbà kọlù gbogbo wọ́n bá kọrí sí òòṣà nọ́mbà bẹ̀rẹ̀ sí ní kọrin ọba ńlá yọmí ọyọmọ ọyọ ẹ̀gbọ́n ọyọ àbúrò bẹ́ẹ̀ ni wọ́n ń jó bẹ́ẹ̀ ni wọ́n ń yọ̀. òòṣà ńlá bó bá jáde sí wọn ó ní ẹ wá o nítàjọ àdéhùn tàjọ sọkọ lìrè o igbe erin lẹ sọ pé ẹ pa fún mi igbe erin tẹ́ ẹ lẹ́ pa fún mi wọn ò rí nǹkan kan wọ́n ní òòṣà náà Ọ̀sẹ̀rẹ̀mọ̀gbò àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ o nǹkan táwọn sọ ni pé àwọn ọkọ igba orin fún òòṣà òòṣà ńlá ní bẹ́ẹ̀ sì lẹ ṣiṣẹ́ sọ wọ́n ní bẹ́ẹ̀ ni rí òòṣà ńlá bá ní ọ̀dà igba orin tí wọ́n fẹ́ kọ kí wọ́n kọ bí àwọn àgbápá lówe wọ́n lè yàn méjì kí ń pàdánù rọ ẹni tí à ń pa fún tí ọba mọ ẹni tí ń parọ́ gangan mọ̀ lọ́kàn ara rẹ̀ wọ́n mọ̀ pé irọ́ làwọn pa òòṣà ńlá fúnra ẹ̀ mọ̀ òòṣà ńlá ní ọ̀dà kí wọ́n kọ igba orin ọ̀hún nọ́mbà bẹ̀rẹ̀ ọba ńlá yọmí ọyọmọ ọyọ ẹ̀gbọ́n ọyọ àbúrò inú òòṣà dùn lóòótọ́ ṣùgbọ́n ẹni tó bá ṣe àdéhùn tí ò bá mú ṣẹ ìtì ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ o. òòṣà ńlá kò bá gbà bẹ́ẹ̀ kó ó gbà lóòótọ́ inú ẹ̀ dùn ó jó ọyọ̀ wọ́n jọ ṣàjọyọ̀ ṣùgbọ́n àdéhùn tí wọ́n lọ yẹ̀ yìí òòṣà náà bá fi wọ́n lẹ̀ pé ọjọ́ náà pé àwọn jọ ṣàjọyọ̀ pé orin tí wọ́n ń kọ yìí kò bá sí dà wọ́n láàmú torí pé òòṣà ńlá ó padà ta wọ́n láṣẹ ó ní bí wọ́n ṣe máa kọ orin yìí lọ títí ayé nu orin yìí ni àwọn ọ̀pọ̀lọ́ gbogbo bí tẹ́ bá ti rí wọn tẹ́ bá ti ń kó ọ̀họ̀ọ̀họ̀ òòṣà ńlá ni wọ́n fi ń yìn ó ní wọ́n sì máa fi orin yìn òun títí ayé òun lè yí báyìí ni àwọn ọ̀pọ̀lọ́ wọn ò dákẹ́ orin mọ́ láti ìgbà yìí tá a bá ti rí ibi tí odò wà torí pé àṣẹ tí òòṣà ńlá pa lọ́jọ́ kìíní àná pé kódò sú tó kódò ọ̀rọ̀ kó sì kún kó lè yọ wọ́n lọ́fìn iná ni àṣẹ tó padà ta wọ́n pé tẹ́ ẹ bá tí òjò bá ti ń rọ̀ tẹ́ ẹ bá ti ń kójọ ẹ gbọ́dọ̀ máa fi orin ṣe kíni ẹ gbọ́dọ̀ máa fi orin yin òun òòṣà ńlá báyìí ni wọ́n ń ṣe
láti ìgbà yìí tó fi di òní, bẹ́ẹ̀ ni ó sì ṣe máa rí lọ́la, ni ó sì ṣe máa rí lọ. Ọba ńlá ọyọmí ọyọmọ ọ̀họ́, ọyẹ ẹ̀gbọ́n yàbúrò ọ̀họ́. Àdéhùn ṣíṣe ó lè wà láàrin ọkọ àti aya, ọmọ sí bàbá. Ẹ má jẹ́ ká máa yẹ àdéhùn, kò sí tí ò lè bí. Àdéhùn ṣíṣe kò sí tí ò lè bí. Tá bá tún wo inú odù Ifá, ìrosùn, ọ̀kẹ̀rẹ̀, ibi tí bá ti ní kàwọ̀ fún mi kémi kàwọ̀ fún ọ, dá fún mọ́jẹ lẹ́wẹ̀ lé tí ń sáyé obìnrin ọ̀kẹ̀rẹ̀, ẹbọ wọn ní ká máa mú ṣe. Àwọn méjèèjì yìí, mọ́jẹlẹ́wù àti ọ̀kẹ̀rẹ̀, alágbára ni wọ́n ríra wọn. Ó wù mí kí n fi ọ́ ṣaya. Mọ́jẹlẹ́wù ní ọ̀kẹ̀rẹ̀ ọlọ́sọ bẹ́ẹ̀, mọ́jẹlẹ́wù ní sóòsì lè tẹ́rù mi gbé, alágbára ni mí o, ṣùgbọ́n mo kù síbì kan. Ọ̀dà ń bó ló kù sí tẹ̀mọ̀ tóbìnrin àtọkùnrin bá ríra wọn tó bá fẹ́ fẹ́ra wọn lóòótọ́, wọ́n gbọ́dọ̀ ní ibi tí wọ́n jọ kù sí. Mọ́jẹlẹ́wù ní òun bóun ṣe dùn lòun mọ̀ yìí o, ṣùgbọ́n tóun bá bọ́ra lẹ̀ tán tóun sí ààyè òun, ọmú òun, ọmúlọ́mú rọ̀rọ̀ lòun, ọmú òun ìmọ̀ kan ìdodo, ìmọ̀ kan ìsàlẹ̀. Mọ́jẹlẹ́wù ní òsì yọnu. Mọ́jẹlẹ́wù náà ní òun náà ṣàdéhùn fún pé ìwọ náà o, mi ní ṣe. Mọ́jẹlẹ́wù ní òun ò ní ṣe, ó ṣàdéhùn fún pé òun ò ní fi ọmú yìí, òun ò ní fi bú, pé kọ́mọ́, nítorí pé tí Mọ́jẹlẹ́wù fẹ́ ni pé kọ́mọ́ fọmú ìbú òun, pé kò sí yọnu, gbogbo tó bá ti fẹ́ lò wọ́n máa ṣe. Ọ̀kẹ̀rẹ̀ ní ó ṣàdéhùn lọ́jọ́ náà lọ́hùn pé òun ò ní fi bú. Mọ́jẹlẹ́wù náà wá ní òun náà o, òun ní aṣọ agbára kan, obìnrin ò gbọdọ̀ fọwọ́ kàn, èèwọ̀ òun nu o. Mọ́jẹlẹ́wù náà ní ọ̀kẹ̀rẹ̀ kò sí yọnu, òun ò ní fọwọ́ kàn, òun náà ṣàdéhùn. Wọ́n jọ gba àdéhùn yìí láàrin ara wọn. Wọ́n jọ ń bá eré ìfẹ́ lọ, ó ń lọ. Gbọ́ tábùṣe gàdà tó tábùṣe gèdè. Mọ́jẹlẹ́wù pẹ̀lú ọ̀kẹ̀rẹ̀ lọ́jọ́ yìí tí ọ̀rọ̀ àdéhùn ṣíṣe tó fẹ́ fira rẹ̀ hàn. Ọ̀kẹ̀rẹ̀ ó lọ sí ó lọ oko ọdẹ. Nígbà tí ó lọ oko ọdẹ, ìgbà tó fẹ́ mọ́ kó tó di pé yóò dé, òjò ti ṣú. Ọ̀kẹ̀rẹ̀ yìí sọ fún Mọ́jẹlẹ́wù pé òjò ò gbọdọ̀ pa sóògùn òun, bẹ́ẹ̀ sì ni obìnrin ò gbọdọ̀ fọwọ́ kàn. Òjò ṣú. Fíkanfíkan ti mú ọ̀kẹ̀rẹ̀ níbi tó wà pé ayé o, òjò gbọdọ̀ pa sóògùn òun. Yín ti ń wá bí ó ṣe padà sílé láti lọ ká aṣọ ògùn yìí, aṣọ ògùn tó sá. Bẹ́ẹ̀ ni Mọ́jẹlẹ́wù ó ti wò pé òjò gbọdọ̀ pa sọ ọkọ òun. Gẹ́gẹ́ bí obìnrin rere, bó lòun ó ṣe, ó lọ wá igi, ó fi ká aṣọ ògùn yìí wọnú ilé. Bí ọ̀kẹ̀rẹ̀ ṣe ń bọ̀, bó ṣe dé lórí pé wọ́n ti ká aṣọ ògùn òun, kò ti sẹ́lòmíì lé, ẹni tí kò sẹ́ni kankan tí ó ka ju Mọ́jẹlẹ́wù lọ. Bó ṣe bẹ̀rẹ̀ bí ọ̀kẹ̀rẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní sísọ sí Mọ́jẹlẹ́wù, ó ti ká aṣọ ògùn òun, ìwọ obìnrin burúkú yìí, ọlọ́mú rọ̀rọ̀, ọlọ́mú ní, bó ṣe fọrún ìbú. Ọ̀kẹ̀rẹ̀ ní Mọ́jẹlẹ́wù ní ìwọ ọ̀kẹ̀rẹ̀, àdéhùn ta sọ kọ́ ni o, òun ò fọwọ́ kan aṣọ ògùn rẹ o, ní tóun fi ká ni o, bóun ṣe ṣe ni ó ṣàlàyé. Àwa dùn ọ̀kẹ̀rẹ̀, ṣùgbọ́n ẹ̀pọ̀ òbóró mọ́, torí
ogun àwílẹ̀ ìparọ́ ni àròtọ́ bá gbọ́n Mọ́jẹlẹ́wù lọ́ba ní òun ń lọ bó ṣe bínú ó gbé kòkò oru ẹ̀ kwadu ẹ̀ tí bá ń gbé lọ ẹ rí bó ṣe di pé nígbà tó dé tó rìn sà bó ṣe fọ́ kòkò àgbèmọ́lẹ̀ tó di odò ní ọ̀kẹ́rẹ́ tó ń lé lọ ó náà ní ò lè lọ ọ̀kẹ́rẹ́ alágbára ó sì di òkè ní tó dá Mọ́jẹlẹ́wù lò dúró pẹ̀lú odò tí ń sàn lọ. Mọ́jẹlẹ́wù ó náà ké sí Olúkòso Làlú ó ní àrírágàgà ọba súré wàá gbà mí lọ́wọ́ aṣebi. Àrà tó sán sí àpáta yìí òkè sí ọ̀kẹ́rẹ́ dì àní àrà tó sán sí àpáta yìí ni Mọ́jẹlẹ́wù lọ gbà kọjá tí fi ń sàn lọ. Ṣùgbọ́n tí bá a ṣe ń sọ náà wọn ò fira wọn sílẹ̀ bá ń bi tá a bá ti rí òkè ọ̀kẹ́rẹ́ a rí odò Mọ́jẹlẹ́wù níbi ibẹ̀. Báyìí a rí pé kò sí nǹkan tí àdéhùn yìí yẹ tí ò lè bí, kò sí nǹkan tí àdéhùn yìí yẹ tó fẹ́ bí ìjú pé kó mú pa lára lọ́wọ́ fẹ́ni tó bá ṣe àdéhùn lọ tí ó dẹ̀ múṣẹ. Tá a bá ṣe àdéhùn ẹja gbìyànjú ẹja máa múṣẹ. Eléyìí ni Ifá fọwọ́ sí. Ifá fọwọ́ sàdéhùn ṣíṣe. Ó lè ṣe àdéhùn tó bá sì mọ̀ pé ó múṣẹ. Àìmú àdéhùn ṣẹ ló ń fa bí orílẹ̀-èdè wa bó ṣe rí. Ẹ rí pé láàrin olùdìbò àwọn mẹ̀kúnnù àti àwọn olóṣèlú wa tán bá ṣe àdéhùn ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tán bá ṣe wọn kì í múṣẹ. ń dìgbà fún yín ń dàwo ń dirú ń ṣe gbá ń ṣe wá ń ṣe kòkó bàbá sáàsùn. Ọ̀pọ̀lọpọ̀ àdéhùn yìí ni wọ́n ń ṣe tó jẹ́ pé wọn kì í múṣẹ. Àìwá mádéhùn ṣẹ kò sí bí ó ṣe ní yọ́lẹ̀, ìdí nìyí tó fi ń yọ́lẹ̀ fún wa. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti ń ṣe àdéhùn ká gbìyànjú ká máa múṣẹ. Ìṣẹ̀ṣe kò fẹ́ bẹ́ẹ̀ ká ṣàdéhùn ká máa múṣẹ. Ìṣẹ̀ṣe kò fẹ́ bẹ́ẹ̀ ká jẹ́jẹ́ ká máa múṣẹ. Àdéhùn yíyẹ̀ Ifá ò fọwọ́ sí i, Ìṣẹ̀ṣe ò fọwọ́ sí i. Ẹni tó bá ti ń yí àdéhùn èèyàn burúkú ni. Ẹni tó bá ti ń yí àdéhùn òṣìkè èèyàn ni. Ẹni tó bá ti ń yí àdéhùn aláìlóòótọ́ ènìyàn ni. Ẹni tó bá ti ń yí àdéhùn orúkọ pọ̀ tí Yorùbá lè fún irú ẹni bẹ́ẹ̀. Mo ṣe ẹ̀làìbọrú, mo ṣe ẹ̀làìbọyè, mo ṣe ẹ̀làìbọ ṣíṣẹ́ o. Ìṣẹ̀ṣe wa kó má parun o, ìṣẹ̀ṣe wa kó má parun, ẹ̀bẹ̀ là ń bẹ̀ fá lábò lódùmarè, ìṣẹ̀ṣe wa kó má parun. Ìṣẹ̀ṣe TV.